ọlọ́pàá ọmọ orí yìí. ìwọ kúnlẹ̀ ni àwọn odò ìwọ kúnlẹ̀ ni arúgbó méjì lójú àwọn ìwọ kúnlẹ̀ ní sẹ́ ṣé ọkọ̀ bàbá dìbò yìí wọ́n bá fẹ́ bọ̀ yàtọ̀ lọ́dún gbogbo ọba Banyak. Saya boleh bawa aku dah. Kita kita main tentang saya teman. C'est láyé Kó bá dán tó bá lójú ọ̀rọ̀ á dùn. Kó bá délé ìlú ìbàdàn ni kókó tó bá fẹ́ làgẹ̀dẹ̀ rẹ̀ èyí ló kùtù kù ṣe máa ń ṣe ọmọ ìṣẹ́ ń mọ́lẹ̀ nípa ìṣẹ́ alákòó sí eré ẹ̀dà ẹnìkan lọ́rọ̀ yàn sẹ́wọ̀n ẹgbẹ́ kó ìwà jẹ́ ẹni kú. Ẹ̀rọ káàkiri ṣe bẹ̀rẹ̀ wá máa bọ́ nínú ìlú ọ̀gá lọ. Ẹ̀yà ń ta mí lẹ̀. Ta mí lẹ̀. Gbogbo ọmọ mi pátá mi kọ́ pa. Síbẹ̀ wọ́n sì ibi tí wọ́n dá wọn kọ́ bá bẹ́ẹ̀ lọ rẹ̀ bí bẹ́ẹ̀ sì dá kọ́ bá. Yóò gbà ní ọmọ mi lọ́dọ̀ mi lọ. Ẹjẹ́ ọmọ rí bẹ́ẹ̀ sá. Ọya sí jẹ́jẹ́. Ọjà ìjọba rẹ̀. Yóò gbà bóyá pé márùn-ún.
pípẹ́rẹ́ mi ò sẹ́ni pípẹ́rẹ́ mi ò sẹ́ni pátá aṣọ láàpọ̀ yóò kọ́ kí Ifá ní ẹja kulẹ̀ já kú. Òwìgbìrì àkápá. Ẹja kulẹ̀ já kú. Òwìgbìrì àkápá. Díáforí. Ọ̀nbẹ lónìí kan sógí lónìí. Ẹnu tó pọ̀ mọ́ borí sí i. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Orí ọ̀sà ìtẹ́lẹ̀ ní. Apá tó pọ̀ mọ́ borí sí i. Ẹsẹ̀ tó pọ̀ mọ́ borí sí i. Gbogbo ara tó pọ̀ mọ́ borí sí i. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Orí ọ̀sà ìtẹ́lẹ̀ ní. Orí ọ̀sùn kẹ̀kẹ́ mọ́lẹ́ ìbátà ìbátà kọ́sọ̀ lẹ́lẹ́ ní. Ìbí ò sí ní sára àpá fún ọ̀fún mẹ́ta bá gbogbo nǹkan lájẹ́ ọlẹ́gbọ̀n kọ́ wá sí ìrí ajé ní ọwá ọwọ́ lòdó ìwọ̀dẹ̀ rẹ̀ má pẹ̀lú ìrìn ọgbà fún ìwọ̀dẹ̀ rẹ̀ ìrí ayá wá ọwọ́ ìwọ̀dẹ̀ rẹ̀ má pẹ̀lú ìrìn ọgbà fún ìwọ̀dẹ̀ rẹ̀ wá ọwọ́ mi tó ìwọ̀dẹ̀ wá pẹ̀lú ìrìn ọgbà fún ìwọ̀dẹ̀ rẹ̀ lábàbí pàbí náà. Níbẹ̀ ni ọ̀yà ṣe báyìí pé orí olómù kọ́ mọ́ra ṣe báyìí orí olómù kọ́ mọ́ra bọ̀sà ní ó ṣe báyìí náà orí olómù kọ́ mọ́ra orí wọn orí ọlọ́ọ̀dún kọ́ mọ́ra orí ó tó sí padà lẹ́yìn méjì má ti sẹ́ ọ̀yà tó wá pààyàn náà sẹ́yìn wẹ́rẹ́ sí sẹ́yìn náà wẹ́rẹ́ Vamos a certificar también para reafirmar. Allá la Folabia para darle un solo allá ese es todo el embo. Más sacrificio que Ahora están haciendo el sacrificio de humilde y le dieron sacrificio a Bonnie y ahora acumulan a López para atrás. Udah